Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Ẹ kú dédé àkókò yìí ẹ̀yin èèyàn wa, ọdẹ ọdún bí bó la ṣe bá yín ṣàlàáfíà lẹ́wà. Yorùbá bọ̀ wọ́n ní àti kékeré báyìí là á ti pẹ̀ka àrókò torí pé tó bá dàgbà apá ò ní kà mọ́. Akọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń láǹfààní láti máa wò wá, tẹ́ fìfẹ́ yín sórí ìkànnì tẹ́ láǹfààní láti máa gbọ́ wa, tó jẹ́ pé ẹ ti yàn kàn ní láàyò Ọlátẹ́jú TV láti máa gbá àwọn ìròyìn tó ṣe kókó, àwọn tẹ́ fẹ́ gbọ́ gan. Ẹ má wàá gbàgbé, ẹ máa like, ẹ máa share, ẹ máa subscribe, ẹ máa fi comment yín ṣọwọ́. Ó jẹ́ ohun tó máa ń wú wa lórí jọjọ ní gbogbo ìgbà tẹ́ bá ń ṣerú èyí. Ìkànnì Ọlátẹ́jú TV lẹ́ ń láǹfààní láti máa wò. Lágbolé àwọn òṣèré, lára àwọn tó jẹ́ pé ó nílò àmójútó ni pé kò yẹ kó jẹ́ gbà tá a bá ń kéde ikú ara wa látò mọ bí báwo la ṣe wà sí. Nítorí pé lọ́pọ̀lọpọ̀ gbà ohun tó ń ṣẹlòmíì tá a rò wípé ó mẹ̀mí ẹ̀ lọ yìí, ó lè ti wà lára oṣù 6, oṣù 12, ọdún 2, ọdún 4 àbí jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n tó bá yẹ pé kì í ṣe pé àkókò tá a bá ní ayẹyẹ tó jẹ́ ìdùnnú ṣe nìkan la máa ń rántí ara wa. Ìgbà tá a bá fẹ́ ṣe premiere movie, aṣọ tí mo mú rèé o. Ìgbà tá a bá fẹ́ ṣe ayẹyẹ ọjọ́bí, ìgbà tá a bá ra mọ́tò tuntun tá a bá fẹ́ ṣèṣílẹ̀ nìkan là á máa rántí ara wa. Tó bá jẹ́ pé gbogbo ìgbà là ń ṣàbẹ̀wò síra wa, báwo níbẹ̀ yẹn o, báwo níbẹ̀ yẹn o, a máa mọ kò tẹ́nì kọ̀ọ̀kan wà. A ló ní oríṣiríṣi àwọn ìpele àwọn èèyàn tó ń bẹ láyé, tó jẹ́ pé kì í ṣe pé ní film industry nìkan ni wọ́n wà. Ó lè wà nídìí àwọn tí wọ́n ń ṣe mechanic, ó lè wà nídìí àwọn tó jẹ́ pé teacher ni wọ́n. Àwọn ẹ̀dá kan wà tó jẹ́ pé wọ́n jẹ́ ẹ̀dá onítìjú, kódà kébi máa pa wọ́n báyìí kí wọ́n rí èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn àti béèrè ọwọ́ lọ́wọ́ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn pé ẹ dákun ẹ fún mi lówó o, yóò dìbà kan. Lórí ọ̀rọ̀ Ọ̀pẹ̀bẹ́, ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Yomi King, kí ni tó ṣokùnfà àìsàn eléyìí tí Ọ̀pẹ̀bẹ́ tó ń bá pò lọ́wọ́ lásìkò tá a wà yìí? Ipò wo ni ìlera Ọ̀pẹ̀bẹ́ wà? Ìjáwọn èèyàn tiẹ̀ mọ̀ pé bàbá tá ń pè ní Ọ̀pẹ̀bẹ́ yìí, ìjáwọn èèyàn mọ̀ pé bàbá yìí wà lórí ìdùbúlẹ̀ àìsàn. Ṣó wá dìgbà tó jẹ́ pé tẹ́lẹ̀rú bá fẹ́ sungi àbí táṣù bá fẹ́ bọ́mọ yẹmọ́ká tó wá máa sáré kìtàkìtà káàkiri? Lórí ọ̀rọ̀ Ọ̀pẹ̀bẹ́, ìpele wo ló wà báyìí? Ìgbìyànjú wo làwa tá a jọ ń ṣiṣẹ́ kan náà láti kó? Àwọn tá a mọ̀ pé a mọ̀ tí a jọ ṣiṣẹ́ kan náà, tí wọ́n jó lólùfẹ́ wa, tí wọ́n máa ń fẹ́ràn iṣẹ́ tá a bá ṣe ní gbogbo ìgbà, ipa wo ni wọ́n lè kó láti fi ran Ọ̀pẹ̀bẹ́ lọ́wọ́ kó tó di pé a tẹ̀síwájú nínú àìsàn eléyìí tó ń bá Ọ̀pẹ̀bẹ́ jà, eléyìí tó di ohun tí à ń rawọ́ ẹ̀bẹ̀ sáwọn èèyàn láti wo ọ̀nà tí wọ́n lè fi gbà ran bàbá yìí lọ́wọ́. Àti kékeré báyìí láti pẹ̀ka àrókò, nítorí tó bá dàgbà apá ò ní ká mọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń gbọ́ pé eléyìí ó gbẹ̀mí mi o, eléyìí ó kú o, ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé kì í ṣe ọdún 4, kì í ṣe ọdún 2, kì í ṣe ọdún kan tí wọ́n ti wà lẹ́nu àìsàn yẹn, tí wọ́n ti ń bá a pò ó. Ìmí wà kó tó di pé ó sọ̀rọ̀ síta lábẹ́lé fúnra rẹ̀. A ti kó onírúurú ipa, a ti gbé onírúurú ìgbésẹ̀ láti rí i pé òun sáré sọ̀tún, òun sáré sòsì. Ìmí nígbà tó bá jẹ́ pé apá ò ká mọ́ lọ tó máa bọ́ síta ló tó máa ké gbàjarè. Ẹ wo orú Tògògó fàpẹrẹ. Kó tó di pé èèyàn ní àìsàn eléyìí tá à ń pè ní cancer, kó tó bọ́ sí stage 1, stage 2, stage 3, kó tó dé stage 4, eléyìí tó padà gbẹ̀mí Táíwò Hassan Ògògó. Ó lè ṣeéṣe kó jẹ́ pé a ti máa rí bákan lágọ̀ọ́ ara, ó lè ṣeéṣe káwọn èèyàn tí wọ́n súnmọ́ kí wọ́n ti máa mọ̀ ọ́. Ṣùgbọ́n tá a bá ṣàbẹ̀wò síra wa, tó jẹ́ gbà tá bá fẹ́ kíra wa fọ́jọ́ bí nìkan là á máa gbé fọ́tò ẹ̀ káàkiri. Ẹlòmíì wà ìtẹ́ ti fojú kàn nísìnyí, ó ti ń lọ bí ọdún 2, ó ti ń lọ bí ọdún 3. Nítorí pé ṣé ò pa yípọ̀ yẹn, ìyẹn ò túmọ̀ sí pé kó o má tiẹ̀ gbé fóònù lọ́jọ́ kan. Ẹni tó mọ̀ pé ọmọ ẹni yìí dáadáa, ẹjọ́ máa ń ra kó o má lè gbé fóònù láti perú ẹni yẹn.
báwo ni ṣàlàáfíà ló ti pẹ́ tí mo ti gbóhùn ẹni mo ṣe ní kí n gbóhùn ẹ o bẹ́ẹ̀ bá perú ẹni bẹ́ẹ̀ lákòókò tó jẹ́ pé ó nílò ìrànlọ́wọ́ á lè sọ gbogbo ala nílò ìrànlọ́wọ́ lóòótọ́ o ṣùgbọ́n àgbọ́dọ̀ torí wípé tí n bá pè wọ́n kí wọ́n máa lọ bíìlì mi tí n bá pè wọ́n kí wọ́n máa lọ ní pé gbá Yorùbá máa pòwe pé ààyè là á jogún ọ̀rẹ́ nígbà tá a bá ríra wa yìí láti lè jàǹfààní ara wa nígbà tó bá ti di pé èèyàn ti kú tán kò sáǹfààní tá a fẹ́ jẹ́ ń bẹ̀ mọ́ nígbà tá a bá wá pera wa ní ọ̀rẹ́ tá a pera wa níyè kan tá a pera wa ní colleagues tá a jọ ń ṣiṣẹ́ kan náà tó yẹ pé fódìdí ọdún 5 fódìdí ọdún 6 ẹ̀rẹ́ lòmí ẹ̀ sì béèrè ẹ̀ a pẹ́ púpọ̀ lọ́wọ́ òṣèré sinimá yìí Kúnlé Afọ́d Kúnlé Afọ́d ń kó ipa ribiribi pàápàá jùlọ nínú tá a mẹ́nubà yìí lórí ọ̀rọ̀ ṣíṣàbẹ̀wò sáwọn èèyàn Kúnlé Afọ́d lè ṣàbẹ̀wò sẹ́ni tó wò pé ó ti tọ́dún bíi 7 òun ò gbọ́n pa bàbá yìí o ibo náà tiẹ̀ wà náà tí bàbá yìí sì wà nítòsí ìlú bó ni bàbá yìí ń gbé àti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn fọ́nrán ọ̀pọ̀lọpọ̀ àwọn fídíò tọkùnrin yìí ti ṣe ẹlòmíì tí ò tiẹ̀ ronú pé ó lè ṣàbẹ̀wò sóhun ẹlòmíì tí ó tiẹ̀ jẹ́ pé bóyá Kúnlé Afọ́d yìí gan mi rò pé wọ́n jọ lògbà bí wọ́n jọ ṣe eré papọ̀ tó bá mọ̀ pé àgbàlagbà làwọn bàbá yìí ti pẹ́ àwọn ìyá ìyá gbórúkọ wọn kí ló ṣẹlẹ̀ bọ́ lọ́wọ́ àṣà ibo ni wọ́n ń gbé ọmọkùnrin yóò tẹkọ̀ létí yóò lọ síbi tí wọ́n bá wà òun ló ń jẹ́ ká mọ ọ̀pọ̀lọpọ̀ ipò tá ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òṣèré rí ìtàgé tí wọ́n ti dàgbà ló ń jẹ́ ká mọ ipò tí wọ́n wà bàbá ti rántí gbogbo ohun gbogbo irú àbẹ̀wò eléyìí tí Kúnlé Afọ́d tó ṣe sí bàbá ẹ̀dá onílé ọlá lérè pàímọ́ kì í ṣe bí ẹ̀ẹ̀mejì kì í ṣe bí ẹ̀ẹ̀mẹ́ta onírúurú àwọn àyípadà rere tó mú bá lé ayé àwọn bàbá yìí kódà bàbá tó kú láìpẹ́ yìí Kọ́lá Oyèwọ̀ Kúnlé Afọ́d ṣàbẹ̀wò sí ìyá Òṣogbo ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ló ń jẹ́ ká mọ̀ eléyìí tó tún wá wú síta láìpẹ́ yìí tó ní ṣe pẹ̀lú Yomi Kings tí gbogbo èèyàn mọ̀ sí Ọ̀pẹ̀bẹ́ tí ò bá ṣe pé ó pinnu lọ́kọ̀ ara ẹ̀ kì í ṣe pé nìkan ló ń fún lọ́wọ́ ló fi ń repo sí mọ́tò ló fi ń lọ káàkiri ṣùgbọ́n nígbà tó bá gbérù ìgbésẹ̀ bẹ́ẹ̀ làwọn olùrànlọ́wọ́ kan máa dìde pé ẹ jẹ́ ká ṣe lé ẹ jẹ́ ká ṣe tọ̀hún ìwọ lè má gbọ̀nà bẹ́ẹ̀ ṣùgbọ́n kò sí ohun tó burú láti mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ní lọ́wọ́ yẹn láti wò ó gàràgà nọ́mbà wo ni mo ní bẹ̀ tó jẹ́ pé èmi àtẹni yìí a ti sọ̀rọ̀ ní ìṣó ti lọ bí ọdún 7 kí ló ní nọ́mbà ru ẹni bẹ́ẹ̀ ẹni tó bá mọ̀ pé ò lè ṣàbẹ̀wò sí ò lè pè é ò lè lọ síbi tẹ́ni yẹn ń gbé ò lè délé ẹ̀ lè jọ jókòó ọ̀nà kan ṣo tó tún lè rọrùn jù kò sí ohun tó burú káàdì èlò ló fẹ́ lò láti fi perú ẹni bẹ́ẹ̀ tó bá mú fóònù ẹ tó bá pè hello ó ti tójọ́ mẹ́ta o mo wò pé èbó lẹ́wà ni o báwo lára ṣàlàáfíà ni o tí nǹkan kan bá wà ńbẹ̀ ó lè jẹ́ nìyẹn ní múmẹ́ǹtì yẹn ó lè má rẹ̀ ẹni tí ó bá sọ̀rọ̀ ọkàn ẹ lè ti gbọgbẹ́ ó lè ti ní nǹkan tó pọ̀ lọ́kàn tó ń rò eléyìí tó ṣokùnfà bó ṣe wà nínú ìdùbúlẹ̀ àìsàn nínú tó máa ń dédé pààyàn iná ni wípé kéèyàn má rí àwọn tó jọ ń wà kéèyàn kọ́ dá wà loneliness ó máa ń tètè ṣekú pa ni ẹni tó ti ń lọ sí location tẹ́ẹ̀jọ́ ń wà tẹ́ẹ̀jọ́ ń jẹun tẹ́ẹ̀jọ́ ń ṣe yìyẹ tẹ́ẹ̀jọ́ ń bọ́ sọ̀tún tẹ́ẹ̀jọ́ ń bọ́ sósì tó wá di pé irú ẹni bẹ́ẹ̀ bóyá ìgbà ló dé àbí ìgbà ló yí tí ò wá láǹfààní àti wà nínú ìgbà bí sinimá eléyìí tẹ̀ ń ṣe tírú ẹni bẹ́ẹ̀ wá dá wà nílé tí ò sẹ́ni tó pè é tó wá ń wọrẹ̀ pé èmi náà ní ìwádìí pé wọ́n ń pè mí mi ò pẹ́ nìkan á tún pẹ́ lòmí ẹlòmí ò ní gbé fóònù ó lè mú ìdùnnú bá bí kan nínú àwọn tó jẹ́ wọ́n ti jọ wà tipẹ́ bírú ẹni bẹ́ẹ̀ bá pẹ́ àmọ́kàn ní kí n gbóhùn ẹni báwọn ń ṣàlàáfíà ni o ẹ wo orú ọmọbìnrin Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà tó ṣaláìsí láìpẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sọ̀rọ̀ nípa arábìnrin yìí ọ̀pọ̀lọpọ̀ ń gbé fóònù síta pé ó máa pè àwọn pé tẹ́ ẹ bá níṣẹ́ pè mí o ẹ wo orú arábìnrin tó sọ̀rọ̀ nípa Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà ó ní ó pe òun gbà tí òun o ẹ dákun o bẹ́ẹ̀ bá ti níṣẹ́ máa pe òun sí ọ̀pọ̀lọpọ̀ ló ń gbé fóònù wọn text message ni wọ́n ń gbé síta lẹ́yìn ikú arábìnrin náà nínú nǹkan tó lè tètè ṣekú pani nìyẹn bí èèyàn bá wá dá wà lẹ́ni tó ti ń jáde tó ti ń pè síta bó jẹ́ MC ni wọ́n jọ ń lọ bó jẹ́ bí patí kan ní tẹ́ ẹ̀ wá ríru ẹni bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ sì béèrè ẹ̀ irú eléyìí lè tètè ṣekú pààyàn bàbá tá à ń pè ní Yomi Kings Ọ̀pẹ̀bẹ́ bí ò bá sírú àbẹ̀wò
eléyìí tí Kúnlé Afọ́ọ̀dù tó ṣe sí wọn ẹnu bí ò ní mọ̀ pé bàbá yìí wà lórí ìdùbúlẹ̀ àìsàn a sì láwọn tí wọ́n jọ wà tí wọ́n jọ lògbà tí wọ́n jọ bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn lẹ́rìn káàkiri ara wọn tó jẹ́ pé ìgbà kékeré wọn àwọn bàbá yìí ni wọ́n mú dùn the likes of Mr. Latin bàbá Sùwé tó dolóògbé àti Ọ̀pẹ̀bẹ́ yìí ó wá jẹ́rù àwọn ẹni ni wọ́n wá wà ní ipò àgbà báyìí tó yẹ pé ká ní ọjọ́ orí àbí ìlera ni ò fún wọn láǹfààní láti wà nípele tí wọ́n wà tẹ́lẹ̀ àbí ká sọ pé ìgbà tó ń yí wípé ọmọ kékeré á bọ́ sípò àgbà náà á tún máa dàgbà lọ ká wá sọ pé wọ́n wá sínú stage yẹn mọ́ṣú wá yẹ kó jẹ́ pé àá gbàgbé wọn pátápátá bí ò bá sí ẹni tó lọ ṣàbẹ̀wò nímọ̀ pé nǹkan kan ṣe Ọ̀pẹ̀bẹ́ nígbà tí bàbá yìí bẹ̀rẹ̀ sí ní kẹnu bọ̀rọ̀ nírú àìsàn eléyìí tó ń ṣe Ọ̀pẹ̀bẹ́ tó yẹ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní rawọ́ ẹ̀bẹ̀ pé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o èyí tẹ́ bá rí pé ẹ lè fi ràn wọ́n lọ́wọ́ o ẹni ká kọ́kọ́ gbọ́kọ̀ kúrò nínú pé àwọn movie industry wọn ò ràn wọn lọ́wọ́ wọn ò ń ṣe kinní kan oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ló ti jẹyọ nípa arú ẹ̀ ṣùgbọ́n ìrànlọ́wọ́ owó kọ́ ni gbogbo nǹkan bí ò ṣe pé ẹni tẹ́ mọ̀ pé ní báyìí bó jẹ́ ni méjì àbẹ́ni mẹ́ta wọ́n ti gbara bàbá Ọ̀pẹ̀bẹ́ yìí wọ́n ti gbara wọn kọjá táwọn náà ti dìlú mọ̀ọ́ká lásìkò yìí kì í ṣe gbogbo nǹkan lówó kì í ṣe gbogbo nǹkan ni mo wá ra àwọn beverages mo wá kó kinní mo wá kó gbà mo wá kó lọ fún wọn rárá kọ́ọ̀lù nígbà míì ń pé mo kọ̀ pé àmúgbóhùn ẹ ṣàlàáfíà ni o amúnú yàndùn àbàbá ó tiẹ̀ ṣe kinní kan ẹ lè wá báwo wá lára kinní kan Ọ̀pẹ̀bẹ́ kẹnu bọ̀rọ̀ nípa ìlera tó ní nípa àìsàn eléyìí tó ń bàpò nígbà tí Ọ̀pẹ̀bẹ́ ó máa sọ̀rọ̀ bàbá yìí láti sọ pé ó ti tó bí ọdún kan tóun ti ń bá àìsàn eléyìí tóun bàpò yìí ó ti tó ọdún kan tóun bàpò onírúurú àwọn àyẹ̀wò lòun ti ṣe onírúurú àwọn ìtọ́jú lòun ti gbà lórí pé kára ó lè yá nínú ẹ̀ bàbá yìí dárúkọ pé nínú àwọn nǹkan tó ṣẹlẹ̀ ẹni pé wọ́n complain ní pé òun ò lẹ́jẹ̀ tó tó blood shortage àbí nǹkan ni wọ́n pè é tóun sì ti láǹfààní àti gba àwọn àpò ẹ̀jẹ̀ tí wọ́n máa ń ṣe bíi 4 ṣùgbọ́n síbẹ̀ ara òun ò tí ì yá kì í ṣe pé àìsàn àìtó ẹ̀jẹ̀ yìí náà ló jẹ́ ṣe kó le tó bẹ́ẹ̀ gẹ́ bí ò ṣe pé ìrònú pé èmi nìkan ni mo wá dá wà báyìí nígbà kan bí láti bá fẹ́ lọ ṣe MC àjọ máa lọ níta àjọ máa gorí stage àjọ máa ṣe nígbà kan bẹ́lẹ̀ ìbá fẹ́ ṣe kíní kan báyìí láṣẹjọ́ máa lọ àwa méjèèjì lájọ́ ń fara wá kiri irú ẹni bẹ́ẹ̀ káwá má gbóhùn irú ẹni bẹ́ẹ̀ fódìdí bí oṣù 6 á dàbí pé èèyàn ò sí nínú ayé mọ́ ni irú ẹ̀ lè jẹ́ ìrònú tó lè tètè mú kí kọ́lọ́jọ́ dé báyàn ló fi jẹ́ pé kì í ṣe àwọn tó jẹ́ pé òṣèré orí ìtàgé ni àwa náà tá a bá láwọn ẹnìkan lára lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ jẹ́ ká máa mú fóònù tá a bá lè ṣàbẹ̀wò sí wọn nílé tá a bá lè yọjú sọ́ngbà mọ́ ní wá kí ni o báwo ni ṣàlàáfíà ni o tá a bá lè ẹgbẹ́ fóònù ẹ pẹ̀lú ẹ níbẹ̀ báwo ni ṣàlàáfíà lẹ wà ṣé kò sí nǹkan kan mọ́ ní kí n gbóhùn yín ni o ní múmẹ́ǹtì tẹ́pẹ́ nìyẹn ìrònú ẹ̀ á yàtọ̀ á wò pé ayé ò tí ì gbàgbé òun ẹ̀yin ọ̀rẹ́ òun ò tí ì gbàgbé òun ẹ̀yin mọ̀lẹ́bí òun ò tí ì gbàgbé òun ó wá lẹ́ mọ̀lẹ́bí àbúrò bàbá àbúrò ìyá òní ọ̀rẹ́ tẹ́jọ lọ sọ best friend mi ni àjọṣe kékeré ni ẹ fojú kọra yín fún 15 years o sì ní fóònù lọ́wọ́ nígbà kan ẹ̀yìn láàrin ọjọ́ méjì ẹ̀ lè ṣe kẹ́ má chat ọkọ̀ ẹ̀dẹ̀ balẹ̀ ò lè pẹ̀lú ẹ̀rí bẹ́ẹ̀ báwo ni o ṣàlàáfíà ni o mímáa ṣe àyẹ̀wò sí ni mímáa kí ni ó ní ohun tó ń dá padà fún ọkàn ẹ̀dá ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ eléyìí tí bàbá wa tá a mọ̀ sí Yomi King tọ́pọ̀lọpọ̀ èèyàn ń pè ní Ọ̀pẹ̀bẹ́ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá yìí sọ àbẹ́ èèyàn bá rí ipò tí bàbá yìí wà pẹ̀lú tí àìlera tó ti sọ bàbá yìí dì èèyàn á máa ọkàn èèyàn á gbọgbẹ́ nítorí ẹni tá a rí tó jẹ́ pé ó lè bọ́ sókè ó lè bọ́ sódò tẹ́lẹ̀ tó wá dẹni tó jẹ́ pé ìṣọwọ́ sọ̀rọ̀ náà ó rí bákan kọ́ ló ń bá a fún bàbá yìí lálàáfíà ẹ já gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ tí Ọ̀pẹ̀bẹ́ sọ. gbà tẹ lọ sí hospital sá kí náà ló ṣe yín gangan. in fact Káyọ̀dé tó lè bá mi ka àwọn kìnìún àti ṣe test ṣe everything kò sí ní mi ṣe test yẹn wọ́n ní mo short blood wọ́n lè fún mi blood mi wọ́n fún mi láwọn oògùn tó yẹ kàn fún treatment tó yẹ kàn fún ṣe oògùn test ẹ̀yìn wọ́n wo gbogbo sugar level everything mo ṣe tẹ́ ń pé gbogbo kìnìún wà lọ́wọ́ wọn. kí wàá ní result.
àdéhùnlódé wọ́n tọ́jú mi nọ́mà ní pé torí ọlẹ́jẹ̀ yẹn ti ṣọ́ọ̀tì jù pé kú rí bẹ́ẹ̀ kú rí bẹ́ẹ̀ aṣá rẹ̀ jẹ́ bí mẹ́rin mo gbà mí fi wà. Bí 9. mẹ́rin. Ok, mẹ́rin. Sì gbẹ̀jẹ̀ mẹ́rin. So láti last year lẹ ti ń bá tó ẹ̀ báyìí. Láti last year ni mo máa fi mí lẹ̀ díẹ̀ rẹ̀ àtọ̀ hìí rẹ̀ máa fi mí lẹ̀ ṣùgbọ́n ní èyí lágbára gan ló lè jẹ́ káwọn wá gbé mi pa. Níbi oṣù a ti máa lọ bí oṣù méjì kan sẹ́yìn sí àwọn kan pè mí wọ́n á toríṣi bíi 4-5 wọ́n ní wọ́n mọ ibi tí ẹ wà kí wọ́n ń wá yín pé wọ́n gbé yín pamọ́ ni àbí nǹkan kan. Kò rí bẹ́ẹ̀ gbogbo gbà yẹn mi ò fẹ́ kó wọ́n rí mi torí condition tí mo wà ń gbà yẹn so lédi yẹn gan-an fẹ́ pé mo láǹfààní àti rí wọ́n náà wọn máa yẹ ní kó má bẹ̀rù torí bóun ṣe sọ̀rọ̀ ló jẹ́ káwọn ọmọ mi sọ̀rọ̀ pé wọ́n gbé pamọ́ ẹni mo yẹ accuse wọn bẹ́ẹ̀ ni pé wọ́n jí wọn wàá kọ́kọ́ pé wọ́n láti confirm you understand ìyẹn ló fa kán sọ̀rọ̀ báyìí sọ̀rọ̀ níjọ́ yẹn so wọ́n jí mi pamọ́ wọ́n tọ́jú mi ní àwọn ọmọ mi ní so kó má bínú. Pẹ̀lẹ́ eléyìí lágbára báyìí. President náà lè gbìyànjú. Aláti. Gbìyànjú torí tí wọ́n bá ṣe pé wọ́n sọ pé ó ṣe o every time ló máa pè wọ́n ṣe nǹkan tí wọ́n lè kí n gbà kan fi tọ́jú nǹkan tó kún tó máa ń ṣe so ẹnu ọ̀sẹ̀ kan ń sin Nàìjíríà àìsàn sọ́sẹ̀ méjì Nàìjíríà àìsàn tí gbogbo ìgbà tó ń sọ yẹn mi ò ṣe kí n má bàa sọ. Ilé ìlágbára o. Condition tí mo bá yín yìí tí ó tún ti bẹ́tà báyìí ni àbí. Ó ti bẹ́tà báyìí rè ti bẹ́tà rè ibi mi ò bá yín sọ̀rọ̀ yẹn. Alright, ẹ̀yin fans wa, this is so heartbreaking, so heartbreaking. A lot of people have been reaching out to me to check on him, and because he called me some months ago and he said he's with his children. So, but some people reached out to me that they could not find him, they don't know his whereabouts, his phone number is not connecting, and so on and so forth. So I decided to come and see him and know exactly what is happening. You guys will remember Tebaranti Dada, like 2 years ago, I go to him once in a while, and he was looking more better than this then. Even gone, more promising now, pé wọ́n ṣiṣẹ́ wọ́n dẹ̀ bá mi ṣiṣẹ́. But lẹ́yìn ìgbà yẹn náà dà pé mo linking up àwọn òkìkí. Wọ́n mi mọ̀ pé nǹkan báyìí ó tó báyìí. Wá ìyá wa tí wọ́n lẹ́yìn. Eléyìí lágbára. Eléyìí lágbára. Àwọn mọ́mì nǹkan. Wọ́n wọlé ẹ̀ wọ́n dúró. Mọ́mì wa. Sáré wọ́n dúró tì mí. Ẹ jọ̀ọ́ ẹ wá ẹ má bínú. Ẹ pẹ̀lẹ́ o. Ẹ kú ọjọ́ mẹ́ta. Ẹ kú àdúrótì. Ṣé mọ̀ pé ẹ̀yin náà la yìn láti ilẹ̀ fún wa. Ọ̀rọ̀ rèé nítorí pé nígbà míì máa wà tó jẹ́ pé ohun tá a bá mọ̀ la ò mọ̀ ẹni tó ń sígbà a mọ̀ pé ò lówó lọ́wọ́ ẹni tó bá sì ṣèwádìí ọ̀rọ̀ ló ń fẹ́ díẹ̀ gbọ́ bí ò bá sì gbìyànjú tí ò bá sì gbésẹ̀ a lè má gbọ́ gbogbo orun tá à ń gbọ́ lẹ́nu bàbá yìí ẹnu mélòó ni bàbá yìí máa pè lọ́wọ́ máa ṣàlàyé fún pé ẹ dákun nǹkan báyìí ló ń ṣe mí o àbílẹ̀ ayé tá a wà yìí kọ́ ẹlòmíì lè máa pè yín padà má pè yín padà oṣù 6 ó lè má pè wọ́n àti rí nínú àwọn tó súnmọ́ àwa náà dépè èèyàn ò gbọ́dọ̀ níṣòro kékeré bàbá kẹsùrọ̀ ni bàbá yìí náà máa sọ̀rọ̀ nírú ohun tí ò yẹ kó rí bẹ́ẹ̀ bàbá Ọ̀pẹ̀bẹ́ iná ni wọ́n nílò ìrànlọ́wọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lásìkò tá a wà yìí ẹ má jẹ́ kó dìgbà tó jẹ́ pé èèyàn ò wá pàdánù ẹni tó súnmọ́ yẹn ìgbà yẹn láwàá bẹ̀rẹ̀ sí ní máa kígbe kiri lórí ẹ̀rọ ayélujára kó má jẹ́ pé ká máa dá aṣọ òkú iná nìkan ni ohun tó máa ń so wá pọ̀
ẹ má jẹ́ kó jẹ́ pé ìgbà tí a bá ti rí pé ẹnìkan ti kú nínú àwọn èèyàn wa nìkan la máa sopọ̀ rárá. èyí jọ́rọ̀ àmọ̀ràn fún gbogbo àwọn òṣèré onítíátà lórílẹ̀‐èdè Nàìjíríà, àwọn tí wọ́n ń ṣe fíìmù lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹ má jẹ́ kó jẹ́ ikú ló máa kó wa pọ̀. má yẹ kó jẹ́ pé ìgbà tí kan bá lọ nínú wa iná láwa máa sọ pé ẹ jẹ́ ká lọ péjà láwa máa sunkún rárá. ẹ má yẹ kó jẹ́ pé ìgbà tí kan bá fẹ́ ṣe ìkómọ ìgbà tí kan bá fẹ́ ṣọjọ́ bí nìkan la máa kóra wa pọ̀. Yorùbá ti sọ wọ́n ní bá a ṣe ń péjú tá a ṣe ń ṣe òkú tó bá jẹ́ bẹ́ẹ̀ là ń péjú sin a bá a ṣe ń péjú tọ́jú aláàárẹ̀ ò ní máa kú. nígbà tí èèyàn bá kú tán tá a wá péjú tá a bẹ̀rẹ̀ sí ní eléyìí ìwọ tí ò sí ń bẹ̀ tẹ́lẹ̀ gan kó jẹ́ kàfàṣà ni yóò mọ bí ó ṣe débẹ̀. tó bá jẹ́ bẹ́ẹ̀ náà la ṣe ń kóra pọ̀ la ṣe ń tọ́jú ẹni tó sick ẹni ò ní máa kú. kó má jẹ́ pé ìgbà tá a bá ń ṣe ayẹyẹ tá à ń ṣílé tá à ń ra mọ́tò tuntun àbí à ń kó fíìmù tuntun jáde àbẹ́nìkan kú ìgbà yẹn nìkan la máa kóra pọ̀ rárá. ẹ jẹ́ ká máa kóra pọ̀ nígbà tá a bá mọ̀ pé nìkan tó ṣe kókó sí wa ẹnìyẹn náà wà lórí ìdùbúlẹ̀ àìsàn. ọ̀pọ̀lọpọ̀ nígbà tí Ògògó kúnjò ní tó fẹ́ lọ sìnkú Ògògó ọ̀pọ̀lọpọ̀ ló níṣẹ́ tó yẹ kó ṣe lọ́jọ́ ẹ̀yọ́ pàtì ẹ̀pà ṣẹ́ẹ̀tì náà tẹ bá rẹni tó sick tẹ wò pé ẹni yìí ó yẹ kí irú ẹni bẹ́ẹ̀ kó wà láyé. tẹ bá gbìyànjú tẹ bá kóra pọ̀ tẹ bá tọ́lọ́ máa sọ pé ẹlẹ́mìí gbà o á wà nínú àkọsílẹ̀ pé a ṣe wọn tá a lè ṣe. ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà yìí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lọ láwọn tá a lè sọ pé a fẹ́ fẹ̀yìntì gẹ́gẹ́ bí àgbà nídìí iṣẹ́ tá a yàn láàyò nídìí iṣẹ́ tá a ń ṣe. gbogbo irú àwọn àgbààgbà yìí kò dìgbà tí wọ́n bá lọ tán ká tó mọyì wọn. lójú ayé wọn gbogbo àwọn ìrànlọ́wọ́ tá a bá lè ṣe láti mú kàláfíà ó dé bá wọn nítorí pé tẹni tó dé la rí àmọ́ tẹni tó ń bọ̀. àwa náà sì máa dàgbà máa wà nírú ipò tí wọ́n wà yìí. bó bá bá wò pé nǹkan yí báyìí nìsí ìkọ́rí bákan kò sí ohun tó burú tá a bá péjú tá a bá ṣètọ́jú àwọn tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn dípò wípé kíru ẹni bẹ́ẹ̀ wá jáde láyé tán ká wá kóra wa jọ ká là ń celebrate wọn. ìyẹn ò bá mọ́ ìyẹn ò bá tá a bá sọ pé lẹ́yìn tí wọ́n ti kú tán wọn la ṣe fẹ́ máa kóra wa jọ la wá ń sunkún. ìyẹn ò lè bá mọ́ fúnrú àwọn bàbá báyìí. ìgbà òní ijó òní yìí ni bàbá tá ń pè ní Kọ́lá Oyèwọ̀ ní bàbá yìí náà ni wọ́n jáde láyé bẹ́ẹ̀ nínú àwọn àgbààgbà yìí tá a ní láti mójútó wọn. ọgbọ́n tá à ń dá lọ́wọ́ Ọlọ́run ọba pẹ̀lú ìròrí àti ọgbọ́n tó fún Kúnlé Afọ́d láti máa káàkiri ṣe àbẹ̀wò. báwa náà bá lè máa lórú àwọn ìlànà bẹ́ẹ̀ bó jẹ́ fóònù ní ẹ̀kọ́ pé wọ́n kí wọn inú wa dùn. kì í ṣe pé nítorí pé àjọ ń ṣeré orí ìtàgé nìkan kì í torí pé àjọ ń ṣe fíìmù sinimá àgbéléwò nìkan ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ míì náà bẹ́ẹ̀ náà ló ṣe wà nínú ẹ̀. ìjọ òní yìí iná ní ti bàbá Sùwé Babátúndé Omídìnà náà ló ṣẹlẹ̀ tàbá gbàgbé àti Babátúndé Omídìnà àti Ọ̀pẹ̀bẹ́ tá ń sọ̀rọ̀ ẹ̀ pé Ọ̀pẹ̀bẹ́ tó sick ní ìsìn tá ń sọ̀rọ̀ ẹ̀ àwọn àti bàbá Sùwé ni wọ́n jọ jẹ́ bíi 5 and 6 tí wọ́n jọ máa ń ṣe oríṣiríṣi àwọn eré àgbéléwò àti Mr. Latin iná ni wọ́n jọ máa ń ṣe gbogbo oríṣiríṣi irú àwọn eré bẹ́ẹ̀ nígbà tí bàbá Sùwé títí ẹ̀ náà ó bẹ̀rẹ̀ ṣebí bíi stroke àrùn rọpárọsẹ̀ náà ló fi bẹ̀rẹ̀ ńgbà náà lẹ́yìn tó jẹ́ pé ní ọdún 2011 iná ni àwọn àjọ NDLA àjọ tó ń gbógun tògùn olóró iná ni wọ́n mú bàbá Sùwé ńgbà náà gbẹ bàbá yìí ó gbóògùn olóró kò gbóògùn olóró tí gbogbo ẹ̀ di yánpọnyánrin. lẹ́yìn yẹn ló jẹ́ pé bàbá yìí kúrò lákàtà wọn lẹ́yìn náà ló sọ pé àrùn rọpárọsẹ̀ dé nínú àwọn ìfọ̀rọ̀wálẹ́nuwò tí bàbá Sùwé ṣe gbẹ̀yìn Ọlọ́run ò lè dáríjì wọ́n nítorí pé nínú ara àwọn nǹkan tó ṣẹlẹ̀ nígbà náà abẹ́rẹ́ tí wọ́n fún òun wípé kó òun ó lè yà nǹkan kan tó wà nù òun tí ò sì sí nǹkan kan nù òun. ilé ẹjọ́ gíga àpapọ̀ tìpínlẹ̀ Èkó padà dá láre àbí nǹkan gbà náà. kó tó di pé bàbá Sùwé kù yìí wọ́n fẹ́ẹ́ lè máa gbé lọ ṣe ìgbọ̀nsẹ̀ máa gbé káàkiri. èyí jẹ́ ká mọ̀ wípé tá a bá ti ń dá wọn pò kọ́ a nílò àmójútó pàápàá jùlọ ìlera wa ẹni tí ò lè jáde tẹ́pọ̀ tí ń ṣiṣẹ́ ó ti ń darí owó tó tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà 100,000 naira kírú ẹni wà á di ẹni tó yẹ pé àti rí 5,000 àti rí 1,000 gan ó dẹ̀ ti kẹ́. gbogbo orú àwọn nǹkan yìí ó ń fi àmójútó kọ́lọ́n bá wọ Ìdùmarè kó máa fìṣó ẹ̀ṣọ́ wa ni. nínú ara àwọn iṣẹ́ ribiribi eléyìí tó jẹ́ pé Kúnlé Afọ́d tó tún ṣe ó náà ní ti bàbá kan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tá à ń pè ní Jogun Omi.
ẹ̀dá bá láǹfààní láti wo àwọn eré àgbéléwò láti bí ọdún 15 20 ọdún àbí bí 30 ọdún sẹ́yìn àbí bí 35 years ẹ̀rọ tí bàbá tá à ń pè ní Jogúnmi yìí bàbá yìí kópa pàtàkì nínú eré àgbéléwò eléyìí tá à ń pè ní Àfọ̀njá pàápàá jùlọ nínú eléyìí tá à pè ní Baṣọ̀run Gáà bàbá yìí lẹ́yìn láǹfààní láti máa wo àwòrán ẹ̀ yìí bàbá tá à ń pè ní Jogúnmi bàbá yìí náà wà lórí ìdùbúlẹ̀ àìsàn tó yẹ pé àìsàn tá à ń pè ní prostate cancer iná ni bàbá yìí ní táwọn Yorùbá máa pè ní ìsétọ̀ bàbá yìí tó bá yẹ pé kò ṣe pé àbẹ̀wò eléyìí tí Kúnlé Afọ́ọ̀dù ṣe ànímọ̀ pẹ̀lú bàbá yìí náà wà ẹ wo tí Ọ̀pẹ̀bẹ́ tó ń rawọ́ ẹ̀bẹ̀ pé ẹ̀yẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o irú àìsàn tí wọ́n pé èèyàn ẹ̀jẹ̀ ní òtó kíní kan ní o ṣe tá a bá lè tètè mójútó ìtọ́jú wọn tọ́lọ́ ń bá lẹ́mìí wọn lò àlàáfíà yóò dé kò sí nǹkan tó burú bí èèyàn bá wà nípò tó ní mílíọ̀nù 10 náírà tó bá lè yọ mílíọ̀nù kan fi ṣètọ́jú ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ kò sí ohun tó burú mẹ́ ṣùgbọ́n bí n bá yọ eléyìí ṣé ní kò ní tán ṣé kò ní tán ìmọ̀tara ẹni nìkan iná ló ń pa ọ̀pọ̀lọpọ̀ nílé ayé tá a wà yìí bàbá lè jẹ́ni tó ní ẹ̀mí àánú láti máa ṣàánú fáwọn èèyàn gbogbo orú nǹkan wọ̀nyí kò ní jẹun tó burú fún wa bàbá tá ń pè ní Jogúnmi eléyìí tó jẹ́ pé láìpẹ́ yìí náà ni bàbá yìí fọ̀rọ̀ síta nípa àìsàn prostate cancer eléyìí tí wọ́n kó ń ṣe wọ́n bàbá yìí ṣàlàyé onírúurú àwọn àyẹ̀wò eléyìí táwọn ti ṣe ṣàyẹ̀wò níbí ṣàyẹ̀wò lọ́hùn lọ́gbàwé eléyìí wá lọ́gbà tọ̀hún wá àwọn ti kọ́kọ́ lo ọ̀pọ̀lọpọ̀ àwọn àkókò kan eléyìí tí àwọn lo ilé ìwòsàn àdáni àtàwọn ẹ̀ tún fáwọn oníwèé kan àfi káwọn tún lọ bòmíì ohun tó wá jẹ́ kókó ọ̀rọ̀ tí bàbá yìí ń tẹnu wọn ni pé a ní láti máa ṣàkíyèsí ara wa bàbá ti rí i pé àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ pé àárí bẹ́ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ lágbo ara wa tẹ́lẹ̀ tá a wá bẹ̀rẹ̀ sí ní padà rí a ní láti máa tètè mójútó bàbá yìí nítorí pé òun ò tí ì gbọ́ nípa àwọn nǹkan báyìí àti pé òun ò ní òye tó pọ̀ ńbẹ̀ ló jẹ́ kí kinní yìí wọra dáadáa ká nípa àwọn ti ní òye nípa wípé àti nǹkan báyìí bá ṣe ni tí nǹkan báyìí bá ṣe ni nǹkan tó túmọ̀ sí rèé ẹ gbọ́ wọn ìrìn lẹ́nu bàbá yìí fúnra wọn nígbà tí kinní yìí ó bẹ̀rẹ̀ báwo ló ṣe kọ́ bẹ̀rẹ̀ irú àpẹẹrẹ wo ni wọ́n rí ìwọ náà tó yẹ pé o lè má jẹ́ irú nǹkan tó ní ṣe pẹ̀lú prostate cancer yóò lè jẹ́ nǹkan míì a ń láti máa wò pé tá a bá ti wò pé lágọ̀ọ́ ara wa àwọn nǹkan kan báyìí kọ́ ló ṣe rí tẹ́lẹ̀ ó ti wá padà sí ní yípadà báyìí la dẹ̀ ṣe ń rí a ń láti tọ̀ àwọn onímọ̀ lọ pàápàá jùlọ àwọn elétò ìlera láti ṣàyẹ̀wò fínífíní nípa àgọ́ ara wa ká lè mọ ipò tágọ̀ ara wa wà ká lè mọ irú ìtọ́jú eléyìí tá a máa ṣe màá fẹ́ ká farabalẹ̀ ká gbọ́rọ̀ lẹ́nu bàbá tá à ń pè ní Jogúnmi yìí gbogbo bọ́rọ̀ yìí ṣe ṣẹlẹ̀ irú àpẹẹrẹ tí wọ́n rí irú ipò tó wà àti ìrànlọ́wọ́ eléyìí tí wọ́n fẹ́ látọwọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ ṣeun ẹ kú kalẹ̀. ẹ̀yin fans wa bàbá ni mo ní kí n wá kí ní ìrọ̀lẹ́ yìí torí ó ti tó bí ọ̀sẹ̀ kan sí ọjọ́ díẹ̀ tí aró wọn ti sọ mí pé kí n tiẹ̀ yọjú sí wọn ọmọ yẹn wọlé ń sìn tí mò ń kí wọn ní èyí tán tún sọ fún mi tún jẹ́yà lẹ́nu ẹ pẹ̀lẹ́ kílẹ̀ ló ṣẹlẹ̀ gangan wá. ó kàn rí wípé ìtọ̀ ò ṣe dáadáa mọ́ lè rí tọ̀tọ̀ dáadáa kí ló ń ṣẹlẹ̀ kó má bẹ̀rẹ̀ sí wádìí wọ́n wá advice mi pé kí n lọ ṣe tẹ́sì prostate ìgbà tí mo wá lọ mo ṣe tẹ́sì àkọ́kọ́ yẹn ìgbà tí mo wá fi hàn ẹnìkan ó wá ní ọmọ mi kan wà ní Ghana nǹkan náà ọmọ tó ń tẹ̀lé mi ó wá ní kí n sẹ̀ǹdẹ̀ sí òun ìgbà tí mo wá sẹ̀ǹdẹ̀ sí dókítà tó fi hàn wá ní kí n lọ ṣe scan mo tún wá lọ ṣe scan yẹn ó wá ní ó ní ó sì tún kù test kan ìgbà tí mo wá dọ́dọ̀ àwọn ènìyàn wá ní kí n tó lè ṣe test yẹn pé màá kọ́ lọ sí hospital pé ibẹ̀ náà ti máa yọ nǹkan tí wọ́n máa ṣe test lé lórí máa ń wò pé kí n náà fẹ́ yọ mo wá lọ sí private hospital ìgbà tí mo lò bí ọ̀sẹ̀ kan pẹ̀lú ẹni yẹn ló ní bàbá á bẹ́tà kẹ́ kúkú lọ sí government hospital pé àwọn ni wọ́n mọ̀ nípa nǹkan tó jọ báyìí mo wá lọ sáde Ọ̀yọ́ adé Ọ̀yọ́ yẹn ni mo wá lọ àwọn wá ní mo gbọ́dọ̀ lọ rí àwọn urologist wọ́n á ní UCH ni wọ́n wà wọ́n ṣe darí mi sí UCH nìyẹn mo wá lọ sí UCH yẹn gbà tí mo débẹ̀ mo láti ìwé tó kọ fún mi kò àdírẹ́sì dókítà síbẹ̀ ó kàn kọ ibi tí mò ń lọ ló kọ síbẹ̀ department tí mò ń lọ ló kàn kọ síbẹ̀
èmi gbé lẹ́tà mo jókòó mo retí ìgbà tán bá kó káàdì wá tán kó káàdì wá mo ní mo gba lẹ́tà wá láti Adéọ̀yọ́ ni wọ́n bá bú ẹ̀rín wọn ní lẹ́tà kọ́ leléyìí pé wọ́n kàn sọ fún mi pé kẹ́ wá sí dìpátímẹ́ǹtì ni wọ́n ṣẹ̀ ní kí n lọ mú nọ́mbà màá ṣẹ̀ṣẹ̀ wá wọlé gẹ́gẹ́ bí ẹni tó ṣẹ̀ṣẹ̀ wá sí hospital. Mo bá lọ mo ṣe di gbogbo nursery tí mo ṣe mo san owó tán ní kí n san màá rí dókítà. Gbàtí máa ń ṣàlàyé fún dókítà yẹn pé Adéọ̀yọ́ ni mo ti wá ó wá ní lẹ́tà tó ń fún mi dà mo wá fún ló bá bú ẹ̀rín lẹ́tà kọ́ leléyìí ó ní tó wáyé pé ó kọ lẹ́tà fún yín ni ó ní ẹ̀ní dọ́dọ̀ òun rárá ó ní ọ̀dọ̀ àwọn tí ó yẹ kẹ́ lọ gangan òun ló ẹ̀ṣẹ̀ wá àdírẹ́sì lẹ́tà yẹn sí urologist yẹn pé kí n lọ. Ó wá ní ṣùgbọ́n bàbá àánú dẹ̀ ń ṣe òun mo ní kí ló dé ó ní déètì tó máa ń fúnyàn tí máa ń pẹ́ jù torí pé dókítà ò tó nǹkan ó ní táìmù tó máa fún yín máa pẹ́ ọgbọ́n ò lòún fẹ́ dá ó lókè tẹ́ bá ti mú lẹ́tà yìí débẹ̀ ẹ béèrè ẹnìkan Kúnlé ló ń jẹ́ ok má débẹ̀ ẹni tí mo lọ bá pé ẹjọ́ mú béèrè Lákúnlé ó ní kí n má béèrè ẹnì kankan láì pé déètì lẹ́fẹ́ gbé àwọn tẹ́ máa lọ rí nìyẹn náà ṣe máa rí nìyẹn tó máa fún yín déètì ṣe máa béèrè yẹn mo ní mo sọ́rí o mo bá ń lọ bá àwọn tó sọ yẹn ìyá kan nu wọn kàn rí mi lọ́wọ́ ni àwọn eléré wa rèé o ẹ mọ bàbá yìí bàbá Dáṣọ fún Jóò nìyẹn kí ló ṣẹlẹ̀ n bá kú lọ bá inú mi ti dùn nígbà tí mo ti rẹ́ni tí mo wá kú ṣàlàyé everything fún láti bẹ̀rẹ̀ débi tó dé ó ní ó ní déètì àwọn máa ń pẹ́ ń tòótọ́ ó ní kí n wo gbogbo àwọn tó ń lọ táwọn fún déètì yẹn ó ní ó di January mo ní January láti oṣù tó kọjá yẹn ló bá gbé fáìlì yẹn jáde ló bá ń ṣí fún mi mo bá rí mo ní ó ní kí n má wọrí ó wá ṣí fáìlì yẹn ṣí sẹ́yìn ó wá rí ibì kan bẹ́ẹ̀ ó ní yes ó ní August 17 ní kí n wá ní August 17 tá à ń sọ náà tún tó bí ọ̀sẹ̀ bíi mẹ́ta o ṣùgbọ́n ṣé kò sàn ju ọdún tó ń bọ̀ lọ lọ bá fún mi ní déètì ń bá gba déètì 17 yẹn jẹ́ ìjọ Monday tó kọjá lọ yìí mo bá débẹ̀ mo ti débẹ̀ 7 a.m. torí mo mọ wàhálà UCH dókítà tí bí yẹn ó fún mi ní test méjì pé kí n lọ ṣe mo ṣe kí n tó kúrò ń bẹ̀ ní ọjọ́ àkọ́kọ́ yẹn ó ní màá kó dání fún dókítà tí máa rí bí mo ṣe ń débẹ̀ tí mo ti tó káàdì mo bẹ̀rẹ̀ sí lọ ṣọ́ àwọn ibi tí mo ti ṣe test yẹn gbà tí wọ́n dé mo gbà kínní mo gbà kejì mo kó sọ́wọ́ wọ́n rí tí wọ́n tó pè mí wọn ò pè mí mo wá wọnú ilé wúmọ̀ nǹkan náà tó wá rí mi rí màmá àti bí yẹn tó náà tó dá mi rà bàbá Dáṣọ fún Jóò kọ́ ni mo lémi náà ni wọ́n ní kí lè bá màá ṣàlàyé fún wọn oníṣẹ́ ti dá káàdì ó yẹ kán ti pè yín ẹ ní 7 lẹ ti wà ń bí ó ní ẹ lọ bá wọn nú ilé yẹn gbàtí mo lọ bá wọn ní kí n lọ jókòó àwọn ń bọ̀ gbà tó yá tí wúmọ̀ yẹn ò rí mi ó kàn tó wọlé wá bá wọn ni pé kí ló ṣẹlẹ̀ sọ àwọn bá ní àwọn ti wá fáìlì wọn lọ torí pé ní 2006 mo wà ní UCH tí mo wà ní coma nígbà náà tí gbogbo pépà tiẹ̀ ti gbé òbítúárì oníkálukú àrùn rọmọlápá rọmọlẹ́sẹ̀ tí mú jogun ní kíní kan ti ṣe oríṣiríṣi pépà ló jáde nígbà yẹn bẹ́ẹ̀ mi ṣe kọ orúkọ mi fún wọn láti gba káàdì wọn dé pé orí kọ̀ǹpútà ni wọ́n wà ní wọ́n kàn rí gbogbo kíní yẹn pé mo ti wá rí ẹni ẹ bá wá bá mi ó ní ẹ fẹ́ gba káàdì that was ìjọ tí màmá yẹn tí dókítà yẹn fún mi ní òun ló ní kí n lọ gba káàdì torí ìjọ tí n bá ń padà bọ̀ ó ní ẹ ti wá bí rí mo ní bí mo ló ti pẹ́ ó ní bẹ́ẹ̀ ni ó ní ẹni fáìlì sí bíbá wọ́n sá fún mi káàdì ìjọ yẹn wọ́n béèrè káàdì mi kékeré mo ní mi ì lè rí mọ́ láti ogún ọdún 20 years ago ó ní mi ì lè rí mọ́ mo bá lókè ló fi fún mi ní káàdì ìjọ yẹn làwọn ṣẹ̀ṣẹ̀ wá sọ pé àwọn ò rí fáìlì wọn pé àwọn ti wá lọ sí MOP tí wọ́n ti dá wọn lóhùn gbà tán kọ́kọ́ wá níjọ́sí pé àwọn ò dẹ̀ rí fáìlì wọn pé nǹkan tó ń dá wọn dúró ni mo ní fáìlì 2006 lẹ́sẹ̀ṣẹ̀ ń wá kiri màmá àbá ní ọgbọ́n kí lè wá fẹ́ ṣe fún wọn báyìí wọ́n ti dé láti ìdájí ẹ wo táìmù kankan bọ́yẹn bá ló yá ẹ̀ka lọ ó wá mú mi lọ síbẹ̀ yẹn ó wá ṣẹ̀bá mi bẹ̀bẹ̀ pé kí wọ́n ṣe
temporary file fún mi wọ́n ṣe wàá kọ temporary tá à ń sọ yìí náà o file tí wọ́n láwọn ò rí yẹn mi mọ́ bí tí wọ́n ti mú káàdì pélébé tí gbogbo ń tá a kọ́ lẹ́gbà yẹn wà òun náà ni wọ́n gbé tí wọ́n ń dà kọ sínú. Mo ní madam níbo lẹ ti rí káàdì kékeré yìí tó rúkọ mi tí gbogbo nǹkan wà nù ẹ̀ ó nínú ilé lòun ti lọ mú. Mo ní kí ló adé tán ni wọ́n rí file mi. Ó ní ó ní tí wọ́n pé òun mọ̀ wípé file mi ni wọ́n ń wá ní tòun bóun bá rí i ṣùgbọ́n òun ti ń kọ́ lọ kò ṣeé dá padà wọ́n ṣàfihàn mi temporary yẹn ó ti tó bí aago kan nígbà náà láti 7 wọ́n ṣẹ̀ṣẹ̀ wá mú mi lọ sí ibi tí mo àti rí dókítà. Mo débẹ̀ mo bérò lórí bí omi eré ni àwàdà ní 2 3 4 5 ara ti nì mí gan-an gbogbo ara mo dẹ̀ ń dìde lẹ́ẹ̀mẹwàá lọ sí tọ́ílẹ̀tì yẹn torí bó ṣe ń ṣe mí nìyẹn mò ń lọ mò ń bọ̀ mò ń lọ mò ń bọ̀ mo wá jẹ́mi ní máa lọ àwọn tó wà bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá lọ ẹ lè mọ déètì tẹ́ ẹ máa wá torí pé àwọn náà ṣe máa fún yín ní déètì mo láti dúró ìgbà tó dé bí 5:30 níjọ́ Monday tó kọjá lọ ni wọ́n bá pè mí wọlé dókítà náà bá béèrè oríṣiríṣi béèrè ọ̀rọ̀ ṣé kò sẹ́ni tó ní kìnìún ní fámìlì yín rí ṣé nìkan kan ò ní kánsà ṣé kò sádàmù gbogbo ẹ̀ ló bá ní kí n wá lọ ṣe test gbà tó ṣe test yẹn tán ó bá dá mi padà òun náà bá tún kọ test méjì pé máa lọ ń ṣe test méjì ó ní kí n jẹ́ kó ń fún mi ní just 2 weeks kí n fi mú padà wá 2 weeks yẹn máa jẹ́ Monday 31st oṣù August yìí ní kí n mú kíní yẹn padà wá. Ó wá yẹ kí n lọ ṣe test yẹn ìjẹta ni mo lọ àná ló yẹ kí n lọ ṣùgbọ́n ó rẹ̀ mí gan mi lè lọ mo ní màá lọ lénìí bẹ́ẹ̀ mo ṣe àgbo kan ní àná yẹn torí gbogbo ohun tó bá júwe fún mi ni mò ń ṣe. Mo ti ra oògùn mo ra oògùn kan tí mo rà ní 37,000 mo ra ìkan tí mo rà ní 25,000 gbogbo oògùn yẹn wà níbí yìí o wọ́n wà níbi tá a wà yìí náà tí mò ń lò yàtọ̀ sí yẹn oríṣi àgbo kan tó wá kọ́ mi tán ni kí n ṣe lánàá tán wá lọ bá mi rà tí mo ṣe. Táni tó fẹ́ ṣàgbo fún mi bá ní kí n mú 15,000 wá máa wò pé kí ló dé àgbo nígbà tá a fi máa ra àgbo èlò yẹn kalẹ̀ kan ti wọ 12,000 yẹn ní àná mo ṣàṣe mo wá lò lálẹ́ àná ìgbà tó wá di lóru mo wá bẹ̀rẹ̀ sí purge ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta kílẹ̀ tó mọ́ lẹ́nu àárọ̀ yìí náà mo ti tún lọ bí ẹ̀mẹ́ta mo wá pe ẹni tó fún mi ní àgbo wá níbẹ̀ ni ló máa wáyé bẹ́ẹ̀ ìdí tí mi ò fi lọ ṣe tẹ́ẹ̀sì yẹn lénìí torí usage ló yẹ kí n ti lọ ṣe wọ́n dẹ̀ ní ṣòro kan ń bẹ̀ tó mi ò bá yẹ wọn ní sí tọ́ílẹ̀tì nígbà tí n bá fẹ́ tọ́ílẹ̀tì tí wọ́n sí tọ́ílẹ̀tì ń bò ní màá yà sí mo yà ra jókòó mi mu ni tó bá lénìí mi wàá lo àgbo yẹn rárá n lè ráyè lọ ṣe tẹ́ẹ̀sì yẹn ní ọ̀la. ó ti rọ̀ díẹ̀. Ó ń yàtọ̀ sí ìbẹ̀rẹ̀ ṣùgbọ́n kì í ṣe pé ó ti fi mí sílẹ̀ ó máa ń nira láti tọ̀ ni dó àwọn test mo ti ṣe yẹn. lọ tọ́ílẹ̀tì yẹn mo sọ tẹ́fín lọ tọ́ílẹ̀tì lemọ́lemọ́. àyàn ti sódà ẹ lè ráyè lọ. màá lọ. báwo lẹ̀yin ṣe mọ̀ pé prostate ni. ìgbà tí mo lọ ṣe test tí wọ́n ṣe yẹn prostate test ni mo ṣe ó dẹ̀ gbé jáde pé yes kò ní pé ṣùgbọ́n àwọn ò rí i pé ó ní cancer nínú pé prostate enlargement ni. ìgbà tí mo wá lọ ṣe scan tí mo lọ ṣe yẹn scan yẹn wá ń sọ pé kò show wípé ó ní cancer pé ṣùgbọ́n mo ṣì nídìí test mi láti ṣe test náà wá ní wọ́n máa yọ nǹkan kan dókítà tó wá rí mi kẹ́yìn yìí ló wá sọ pé bàbá tẹ́ bá dé àwọn test méjì tí mo ní kẹ́ kó wá yẹn tẹ́ bá kó wá tá a bá yẹ̀ wò ó ṣeé ṣe kí a bu díẹ̀ lẹ́ran ara yín òun la máa ṣe àyẹ̀wò la fi máa mọ condition tí nǹkan yẹn wà àti irú wo gangan ni ṣé ó ní cancer tàbí enlargement lásán ni. ibo náà ti fẹ́ bu ẹ̀rọ. mi ò mọ ibi tí wọ́n ti wọ́ ìtì sọ èmi wá decide pé lọ́kàn mi ni o
pé màá lọ màá ṣe tẹ́ẹ̀sì yẹn màá kó lọ tó bá ti di à ń bu ẹran ara màá padà sílé màá máa lo àwọn dó màá ṣàlàyé fún un pé mi ì lè ṣe é oògùn tó bá wù mí ìkọyé tó ẹ bá ní kí n ra oògùn mi ìkọyé tó lè jẹ mo lẹ́bí mo lára tó mo bá léèyàn. máa bù náà ẹ lè mọ kò ń ṣe tó máa dùn yín. ẹ kàn sọ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ míì tí kì bá ṣe ẹni tó bá jẹ́ pé specialist wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ ṣe test pé ṣé ni ò ní ṣúgà ṣé ò ní nǹkan bẹ́ẹ̀ torí tún ni, kí bẹ́ẹ̀ tún. ojú bẹ́ẹ̀ bá tún lè jìnnà ó ti yẹ. oríṣi àwọn nǹkan tí wọ́n ẹ bí tẹ lọ ẹ náà specialist náà láti bẹ̀rẹ̀. urologist iṣẹ́ tí wọ́n láwọn specialize lé lórí náà nìyẹn. because ẹ bá tún wò lẹ́gbẹ̀ẹ́ kan ó máa dá kéèyàn gbọ́ sí wọn lẹ́nu. ẹ jẹ́ ká máa bá a bọ̀ ní. màá bi gbogbo yín léèrè. a ní rí láburú. àmì gbogbo yín ni màá bi léèrè pé tó ibi tí mo dé dúró rèé o ṣé kí n lọ àbí kí n dúró. ilé ìtún ẹ wo ẹ̀yin fans wa ilé ìtún gbẹnu tán ilé ìtún gbẹnu tán èmi kàn tiẹ̀ ní yọjú sí bàbá ní omi mọ̀ pé ó tún lè báyìí Ọlọ́run á fún yín lálàáfíà because àwọn nǹkan yẹn tiẹ̀ ti wá ń pọ̀ nígboro ń sìn so eléyìí gan kọ́ gbogbo èèyàn lọ́gbọ́n ní tó bá yẹ kéèyàn mọ̀ nípa àwọn nǹkan báyìí ó ti tó àsìkò téèyàn máa tètè bẹ̀rẹ̀ sí mọ̀. Ọlákúnlé ayé rẹ ó dáa ojú òní tiẹ̀ mo ń sọ fún àwọn ọmọ mi lọ́sàn-án yìí tí mo la sọ̀rọ̀ mo ní tó bá jẹ́ pé mo ti ń gbọ́ nípa nǹkan yẹn tẹ́lẹ̀ ó ṣeé ṣe kó má lágbára tó bá nígbà tí mo ti ń kíyèsí àwọn nǹkan kan ni màá ti mọ̀ pé nǹkan báyìí ló fẹ́ ṣẹlẹ̀ mo ní gbogbo ẹni tẹ́ ẹ súnmọ́ mi ń sìn jẹ́rìí pé mi ìdákẹ́ lẹ́nu mò ń sọ ẹ̀ ń gbọ́ ẹ ti gbọ́ o tẹ́ ẹ bá ti kíyèsí ìgbà tó máa kọ́kọ́ ṣẹlẹ̀ nǹkan tí mo rí ni pé ìtọ̀ mi ń fọ́nká tí n bá ń tọ̀ kò lọ straight mọ́ a wá tú yẹlẹyẹ afẹ́ lè máa dà sí ara mi màmá tí mi bá jókòó lórí closet yẹn máa tiẹ̀ ń lágbára tó bá yẹ pé mo dúró ni màmá wà ní mọbi tí màá sá sí màmá yasẹ̀ máa ìgbà yẹn ni ó yẹ kéèyàn ti fura yí pé nǹkan ṣùgbọ́n nígbà tí mi ò gbọ́ rí pé nǹkan bẹ́ẹ̀ máa ń ṣèyàn nígbà tó wá di pé kò ìtọ̀ wá mọ́ tó yẹ pé agbára ni mo fi ń tọ̀ ìtọ̀ mi ò kún kíní gáàsì tá a fi mu tí yẹn tó ń pè ní ṣọ́ọ̀tì yẹn tí n bá tọ̀ lẹ́ẹ̀kan kò kún mo wá lè tọ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹwàá léraléra lóru àti sùn àdógún nísìnyí ṣe ni mò ń dọ́gbọ́n fi piritin kún mo fi màá sùn díẹ̀ ṣùgbọ́n nígbà tí tọ́ bá dé náà màá sáà dìde náà ni dóńgbà tí mo bẹ̀rẹ̀ sí lo oríṣiríṣi oògùn ìyẹn reduce bí ìgbà 3 kílẹ̀ tó mọ́ instead of 10 times nǹkan kan yẹn ó ti dínkù sí 3 times. ìgbà ni mo sùn ṣètò yẹn dẹ̀ ti ń pọ̀ díẹ̀díẹ̀. ó ti ń yàtọ̀ díẹ̀ bẹ́ẹ̀ mo rí i pé àwọn oògùn yẹn ń ṣiṣẹ́ ṣùgbọ́n nígbà tí ó bá tí ì lọ gbogbo àwọn tó ń ṣe nǹkan fún mi náà ni wọ́n ń sọ pé kì í ṣe pé ẹ máa lo oògùn ọ̀sẹ̀ kan ẹ máa sọ pé ó ti kò rí bẹ́ẹ̀ o prostate ẹ máa lò ó ní o ẹ máa lò ó ní o mo àpẹẹrẹ pé kíní yẹn ń yọ torí wọ́n júwe bí kíní yẹn ṣe ń rí wọ́n ní kíní yẹn kékeré kò ju ẹ̀wà lọ tó ń dí ojú ìtọ̀ àti ojú àtọ̀ títọ̀ bá ń bọ̀ á dí àtọ̀ tí àtọ̀ bá ń bọ̀ á dí ìtọ̀ ṣùgbọ́n tí kíní yẹn bá ti bẹ̀rẹ̀ sí jẹun sára a máa tóbi bóyá ìjọ tó yẹ kó release ìjọ tọkàn ẹ̀ kàn lọ síbẹ̀ bó ṣe ń jẹun nìyẹn oúnjẹ tó ń jẹ nìyẹn tó bá ti wá tóbi àwa cover ojú yẹn wọn bá yẹ kékeré tó bá ṣẹ́kù ní la máa force wá yẹn ní kékeré tó ń jáde èmi náà tún sọ jáde nítorí kẹlòmíì náà tún kọ́ ẹ̀kọ́ nípa ẹbí ẹ kí n sọ débẹ̀. ẹ ti ẹ ṣeun ilé ìtẹ̀tún sọ yìí ó iṣẹ́ fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ ẹ̀yin ọkùnrin pàápàá jùlọ tẹ́ bá ti ń rí àwọn little signs tó ń sọ yẹn ẹ tètè kíyèsí tó bá ṣe é ṣe pé oògùn ẹ̀gan èèyàn lè máa lò lẹ̀ láì tiẹ̀ tí ì ní so kéèyàn máa gbìyànjú because wọ́n ní téèyàn bá ti above 40 èèyàn gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí mójútó ara ẹ̀ dáadáa ní rí láburú o. àtúndé náà ni mo mọ̀ pé oògùn ẹ̀ wà. bẹ́ẹ̀ni olùtí ẹ̀ ti rampant gan sìn. ó pọ̀ àwa tí a pàdé níbẹ̀ yẹn sẹ́ a ní látàárọ̀ tí mo ti tò
wọ́n ṣẹ̀dá mi lóhùn ní 5:30 ẹ wo iye èrò tó máa jẹ́ ó máa ṣe. kí n tó Wẹ́ kúrò mẹ́. Ọlọ́run á máa wà pẹ̀lú gbogbo wa, àní ṣàárẹ̀ o, àtẹ̀yin tẹ́ ń wò wá, àtẹ̀yin tẹ́ ń gbọ́ wa, àní ṣàárẹ̀ o. Kò easy o, kò easy o. Mi ì fẹ́ mọ mo wo comment kan nínú post bàbá Ọ̀pẹ̀bẹ̀ tí mo post ló rẹ̀ wọ́n gan. mo ti pè So é lénìí mo á rí ìyàwó post ẹ̀ yẹn, ló gbé. ẹnìkan wá ní kí ló máa ń ṣàwọn artist wọn ò lè tọ́jú ara wọn, wọ́n máa sára wọn síta, wọ́n máa ṣe kí nìkan kankan. Ọlọ́run ò ní jẹ́ káìsàn wọlé tọ̀ gbogbo wa wá. àmín. Tó bá dójú ẹ̀ tán téèyàn ní kò ní ka mọ́. Bẹ́ẹ̀ni. Ó dáa kéèyàn sọ̀rọ̀ síta ńgbà míì ok tó dá ìrànlọ́wọ́ á lè wá láti gbogbo ọ̀nà, ṣówó ló gbogbo béèrè nísìn. kò ń ṣowó. ó kò béèrè owó ń béèrè pé tẹni bá mọ̀ nípa bẹ́ẹ̀ nǹkan ni yìí kó àwọn èèyàn dẹ̀ ti síta. jáde Wọ́n ti jáde. lóríṣiríṣi. So ìtorí ẹ̀ ni kò dáa kéèyàn máa kú ẹnu, kéèyàn máa fi ọwọ́ tó dùn sábẹ́ aṣọ. Bọ́n ṣe ń sọ ìsìn, a máa rẹ́ lòmíì náà tó tún mọ nǹpa nǹkan míì kan tún lè lò. Bẹ́ẹ̀ni. Náà bàbá ẹ fún bàbá ní nǹkan báyìí, ẹ jẹ́ kí bàbá tún try nǹkan báyìí. Gbogbo nǹkan yẹn náà ó ṣeé ṣe kárí ètò máa ṣiṣẹ́, Bẹ́ẹ̀ni. ó ṣeé ṣe kárí ètò máa kí ọ̀kíní yẹn once and for all. Àti fún àǹfààní ẹ̀yin ọ̀dọ́ tẹ́ bá tún ti ń gbọ́rú interview báyìí, ẹ̀yin náà jáde sí kẹ́ béèrè àwọn nǹkan tẹ́yin náà lè máa lò sódà ọjọ́ iwájú kò ní nira. Ẹ má bínú sà, èmi tiẹ̀ ní yọjú sí yín sà pé ẹnjíníà kan ní Ìbàdàn tí wọ́n ní kí n forúkọ bọ àwọn láṣìírí, àwọn náà ní kí n fún yín. So orúkọ wọn ò ní bàjẹ́, àmín àṣírí wọn náà ó sì máa bò. àmín. ẹ̀rí àṣírí bíbò ó dáa púpọ̀, ó dáa púpọ̀. àwọn nǹkan kan ń bẹ nílẹ̀ Yorùbá tó yẹ pé tá a bá ń wò wọ́n torí